wálé ayé tá a bá mọ̀ pé ilé ayé ó kan ni àníwá Gbénga Adébóyè ṣe èèyàn àlùjànnú tó mí inú èèyàn ni Gbénga Adébóyè ìbà rẹ ó mọ̀ọ́mọ̀ lémi kúrò rédíò Lagos ilẹ̀ ṣe. títí Gbénga Adébóyè tó bá dé kò sí olú ẹ̀ láyé tó lè bá ṣẹ́ débẹ̀ nú àwa pèdèpèdè wọ́n wá fún ní ọṣẹ wọ́n ní kàǹkàn méje ni ó fi wẹ̀ bàdá mi ní Àrẹ̀mú mẹ́ta tó wà nílẹ̀ lówó ẹ̀ o mo ní bàdá mi mélòó tiẹ̀ ó ní méje ó mọ̀ọ́mọ̀ kó mẹ́rin yẹn fún mi ẹ dákun ṣé kí n nà tán ni àbí kí n kánú kò inú wọn ò dọ́gba o Gbénga Adébóyè Kọ́lá Ọláwuyì Tọ́bọ̀ Ọ̀pálẹ́yẹ àárín wọn ògùn àárín wọn kì í ṣe pé inú wọn dùn dénú déra wọn ẹ lè jọ́gà wa àti rìnkìrìndò àti rìnkìrìnlẹ̀ gbogbo yín ilé ayé ni o àkàmàrà níjáyé o gbogbo yín pápátá ilé ayé lè bá kàmàrà o Ibrahim Adéṣọlá Àrẹ̀mú àkàmàrà mo ju gbogbo wọn lọ lẹ́yìn Kọ́lá Ọláwuyì ṣọ́gà ò ní mara ẹ̀ ní ìjọ tó ní ológbò délé ayé Kọ́lá já délé ayé even lónìí kò sí ètò tó borí ètò nílé àtótó bàbá rere kẹyẹkẹyẹ ó má fa ọmọ ẹyẹ àjẹfẹ ké torí pé ẹyẹ kan ò ní ké láyé kó borí àwọn ìyá mi àwọn làbọwọ win ni abẹsẹ win ni abìnrin àṣàlẹsẹ méjèèjì bá mi wá pè mí gbà tí wọ́n pé tí n bá ṣètò lọ́la ń lọ bá àwọn babaláwo ọ̀fọ̀ tí ń pè lónìí wọ́n á ti kọ́ fún mi ìwá ní pé ọ̀fọ̀ ń dáadáa bá mi wá pè mí yọpọ̀ Àrẹ̀mú sára rẹ̀ ọ̀yà ni ṣé nǹkan ń kéwù ní ìfowókọ́ ẹni tí ìwọ fẹ́ kà tó fẹ́ káyé máa gbọ́ àwọn eré ọmọ yẹn kó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹn dò yíyẹ ní yẹyẹlé tó ń tolúwo tó fẹ́ ń tolùgbọ̀nà wọ́n ní ó wà nù kéwù tí èrò ọmọ bá àwọn awo náà tamiláyà ń tọ́ láyà ni wọ́n lé mi mo pa dòdò kiri bí ṣe rí nù lára àwọn tí ò bá mú orí Elédùmarè ọba mo dúpẹ́ o ìjì lórí kí wọ́n ní bá kí Elédùmarè ẹlẹ́rù níyìn Olúwa ayé Ọlọ́run ọ̀run ẹ̀rù jẹ̀jẹ̀ Ọlọ́run aṣẹ̀dá ọba gbé má tọ́ka. lórí ètò yìí lónìí àgbà ọ̀jẹ̀ nínú agbóhùnsáfẹ́fẹ́ ẹnìkan tó jẹ́ pé àgbékalẹ̀ wọn ó yàtọ̀ ẹnìkan tó jẹ́ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú kéwú pátá ni wọ́n ń lò tí wọ́n bá ń ṣètò ẹnìkan tó jẹ́ pé tó bá jẹ́ ká ṣe ewì lọ́nà tó dára ó yàtọ̀ ẹ jẹ́ bá dárúkọ yín fún gbogbo àwọn tó wọ́n káàkiri. Alhaji Dr. Ibrahim Adéṣọlá Àrẹ̀mú ní orúkọ mi ayé a máa pè mí ní àkàmàrà yẹn ó jẹ́ orúkọ ètò mi wọ́n fẹ́ lè mọ̀mọ́ Ibrahim Adéṣọlá Àrẹ̀mú àkàmàrà láyé ń pè mí. àkàmàrà yẹn gangan láti fẹ́ bẹ̀rẹ̀ sáà ayé ò mọ orúkọ yín àkàmàrà irú ètò wo ni à ń pè ní ètò àkàmàrà ọdún wo ni báwo lè tún yẹn ṣe wá. wàláhì rí ayé ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìbàlọ́ àwọn aṣáájú mi Akọ́láwọlé Ọláwuyì àkàmàrà tẹ́ ń gbọ́n ó bẹ̀rẹ̀ ní 1993 mo bẹ̀rẹ̀ ètò àkàmàrà ní rédíò Lagos ibi tọ́lọ́wọ́n ọba mi tó kẹ́ra rẹ̀ dé kọ́mọ́kọ́ mi méjèèjì AM and FM nígbà yẹn nígbà wọn ó dá FM lẹ̀ wọ́n á ní àwọn ètò wo ni ó lọ sórí FM o bí Ọlọ́run ọba mi bó ṣe ṣe nù tí wọ́n gbé ètò àkàmàrà sórí AM and FM simultaneously ni wọ́n gbé mi jáde ibi tí òkìkí ti dénú. àsìkò tẹ́ ń sọ àwọn Gbénga Adébóyè ṣì wà. a lè sọ̀rọ̀ ọtí ká má sọ̀rọ̀ omi látara omi ni ọtí ti jáde bọ́tí ṣe wá burú tóun omi lẹ̀gbọ́n ẹ̀ Ibrahim Adéṣọlá Àrẹ̀mú ta ló mú mi wọ rédíò bí èṣe Gbénga lọ́nà kan àbómi mo kọ lẹ́tà sí ẹ lóòsà ẹ dákun mo fẹ́ wọ rédíò Ọlọ́run ò wá jẹ́ kó jẹ́ pé òun ni Ọlọ́run ọba mi lò Ọlọ́run ọba mi lò Ọlálọ́mí Èjìrẹ́ àti Ṣeun Agboola ni wọ́n wá ṣe MC ń Ṣàgámù parí olódó tó mọ̀ ń pààyàn lẹ́rìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pè wọ́n ní Ibrahim akéwì ẹ lọ pè wá kó náà sí kẹrin wọn wọ́n wá rí nǹkan tó ń bọ́ lẹ́nu mi parí olódó Ṣeun Agboola Ọlálọ́mí Èjìrẹ́ of blessed memory Ọlọ́run kó bá ń fọ̀run kẹ́ wọ́n wá ní ṣé ẹ̀bùn tọ́lọ́run ọba mi fún lágbájá yẹn mi o ẹ̀bùn yóò kò gbọ́dọ̀ bí Ṣeun Agboola àti Ọlálọ́mí Èjìrẹ́ wọ́n ṣe ká sùn láyọ̀ wọ́n wá pè mí wá sórí ètò gẹ́gẹ́ bí àlejò wọ́n wá sí ojú òpó lẹ̀ wípé gbogbo ẹ̀yin ọmọ Rẹ́mọ ẹni bá mọ ẹni tí a fẹ́ gbé wá lálẹ́ yìí tó jọ mọ́ yín ẹ gbà yí báyìí o ẹni tí ó kọ́kọ́ pè ó pè láti ṣara ẹ ló Ibrahim akéwì nìyẹn
Ibrahim Akéwì ní Ṣàgámù, Ibrahim nìyẹn ẹni tí ó tún pè Ibrahim Akéwì nìyẹn. Wọ́n ṣí ojú òpó lẹ̀ báyìí ń ṣe ló di èmi náà. Ọ̀gá àwọn Ọlálọ́mí Èjìrẹ́ àti Ṣeun Agboola wọ́n ń gbọ́ ètò mi nílé ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì. Adérójú Adépọ̀jù wá dé láàárọ̀ ọjọ́ kejì. Wọ́n ní máà ń tẹ́ gbà ní àlejò lánàá yẹn á wù mí kí n rí o. Wọ́n á pè mí jáde. Jáńjálá ò jẹ́ kó gbà pé mi ni. Wọ́n ní ètò olólè mọ́ rí mú wá lọ́sọ̀ọ̀sẹ̀. Mo wò títí. Mo ní èyí máa mú ètò kan wá tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Kò sí ilé ológun, onílé eégún, orò, ifá tí wọn ò ti mọ̀ mí gbà yẹn. Ìṣẹ́jú 15 ni lábẹ́ ètò kan kó máa roll. Wọ́n fún ní ìṣẹ́jú 15 pé kí n máa mú ìṣẹ̀ṣe wá. Ìṣẹ̀ṣe òun kò síbi tí wọn ò ti mọ̀ mí nílẹ̀ Yorùbá o. Ọlọ́run ọba mi kó bá mi fi ọ̀run kẹ́ ọ̀gá mi Ọlálọ́mí Èjìrẹ́. Wọ́n fẹ́ ṣe program planning. Wọ́n ní wọ́n fẹ́ kó ètò tuntun wọ Radio Lagos. Wọ́n ti dá FM ńlẹ̀. AM èmi àti Gbẹ́ngà Adébóyè àti Kọ́lá Ọláwuyì lájọ́ ń lò. AM ni wọ́n ń gbọ́ ń pa kan, but nígbà tí FM dé ó da gbogbo nǹkan rú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kan àwọn tó ń gbọ́ mi lórí AM wọn ò fẹ́ pàdánù mi lórí ètò. Wọ́n wá nígbà tí FM délẹ̀ ń kọ́ àwọn ọ̀gá wọn á foríkorí wọn ní ètò àkámara yẹn orí AM and FM wọ́n á wá gbé gbogbo ẹ̀ wọ́n á gbé kalẹ̀. Òkìkí ìwádé òkìkí yìí ó ba bọ̀dá mi lẹ́rù. Bọ̀dá yín wo? Gbẹ́ngà Adébóyè o. Òkìkí ń bà lẹ́rù. Ìdí ni wípé ijọ́ òun mo dé. Ta ni mí wájú wọn? Àwọn Pẹ́yẹmí Fájẹ́milẹ́yìn ńkọ́? Àwọn bàbá gbogbo wọn náà àjọ lògbà ni. Tí n bá ń sọ̀rọ̀ fún Aláròyé Ìjẹ̀ṣà mo máa ń sọ fún wa pé yọ ṣọ́ra rẹ tó o bá ń sọ̀rọ̀ lónìí pẹ̀lú ògo Ọlọ́run bá èmi àti ọ̀gá ẹ̀ àjọ gbé microphone. Bọ̀dá ń fètò lẹ̀ fún mi tí wọ́n wá ṣètò àwọn torí pé nígbà tó kìkì dé wọ́n wá fi ètò lẹ̀ fún mi ó gbé Àrẹ̀mú lọ ṣètò òun kí ṣàjẹ́ kí ìpolówó òun kó lọ tán. Èmi ò rí Ọlọ́run rí bí gbogbo ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni kátàkátà Ìjàpá ò délé. Ìyẹn ni pé tabaníkà wọ́n sìn 1993 ni a sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ professionally àbí? 1993 ni mo dé rédíò. We are talking about. A lè mọ ilé ìṣirò ẹ̀ torí pé Síkírù ọmọ mi kẹrin ó wà ní ọdún 3 ń gbà wọn. Fourth born mi ó wà ní ọdún 4. Ó dà mo ti gbọ́ 1993 ṣàlẹ̀ dé rédíò Lagos. Ni mo dé rédíò. Ìgbà tẹ́ dé rédíò Lagos àwọn ètò olókìkí wo ló tún wà rédíò Lagos nígbà yẹn? Ìbálọ́wọ́ Gbẹ́ngà Adébóyè ṣe hàn pé àwọn wọ́n ti nàyẹ́napá wọ́n ti gba gbogbo tí ń jẹ́ ètò ìgbóhùnsáfẹ́fẹ́. Àǹfààní ni mo ní láti bá wọn dọ́gba. Kì í ṣe bá wọn dọ́gba nípa ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ o ṣùgbọ́n bá wọn dọ́gba wípé mo ní àǹfààní láti máa ṣètò tí wọ́n bá jókòó ibi tí wọ́n ń jókòó sí èmi náà mo láǹfààní àti jókòó débẹ̀. Àwọn ètò kan ń bẹ tó yẹ pé èèyàn ò lè gbàgbé Gbẹ́ngà Adébóyè Gbẹ́ngà Adébóyè dé o ẹ mọ orin ẹ̀dẹ̀ o ṣe rí ó ń jẹ́ kí èmi náà mọ̀ yí pé mo ti wà nú iṣẹ́ yìí náà ti pẹ́ torí pé irú wọn kì í ṣe ẹni tí irú wa lè bá dọ́gba ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ nǹkan gbà tọ́lọ́run bá sọ pé òun ta ẹ̀ ń dì ìyẹ́ tó fi sí ẹ lápá ó fi fò. Àwọn bọ̀dá Tọ́ba ń kọ́. Tọ́ba Ọ̀pálẹ̀yẹ of blessed memory ta lè ń sọ yìí Tọ́ba with bass voice hello tí bọ̀dá Tọ́ba bá ń sọ̀rọ̀ ta ni ó dùn wájú irú wọn ṣùgbọ́n nígbà tọ́lọ́run ọba mi bá ní Ibrahim Adéṣọlá Àrẹ̀mú ó mọ Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ó mọ Pẹ́yẹmí Fájẹ́milẹ́yìn ó mọ Gbẹ́ngà Adébóyè ó mọ Kọ́lá Ọláwuyì Ọlọ́run ọba mi tí wọ́n bá jókòó sí ọ̀hún ibi tá a náwó sí yẹn ibi táwọn jókòó sí rè àwọn ni wọ́n máa sọ pé Àrẹ̀mú wàá jókòó níbí ọ̀kan nù wọn àárín wọn lè mọ́ gùn o. Àárín wọn gùn kẹ̀. Kò gùn ó gbọ́ wíníwíní ọ̀nà tí ẹ dákun ṣé kí n nà tán ni àbí kí n kánú kò inú wọn ò dọ́gba o. Àárín àwọn wo ni ògùn? Àárín gbogbo wọn. Àwọn wo? Gbẹ́ngà Adébóyè Kọ́lá Ọláwuyì Tọ́ba Ọ̀pálẹ̀yẹ àárín wọn ò gùn àárín wọn kì í ṣe pé inú wọn dùn dénú déra wọn. Iṣẹ́ kan gógó ọ̀nà tí iṣẹ́ gbà gógó ni pé ọ̀dà náà ṣé kí n fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀
ta ló mú Kọ́lá Ọláwuyì kó ń bàdàn tó mú wá sójú GBC? Gbénga ni. Torí Gbénga ó ní àánú, ó láàánú, ó gbé nígbà tó rí pé Kọ́lá Ọláwuyì ń sunkún nìbàdàn. Wọ́n lé ọkọ̀ ní rédíò Nàìjíríà ló ń sunkún sí. Máa bọ̀ àyè gbà wá. Kí ni Kọ́lá Ọláwuyì kí ló dé GBC fún? Wá gbé ìrírí ayé dé. Ó wá di pé gbogbo àwọn clients tí Gbénga Adébóyè ní ọ̀dọ̀ wọn tún lọ sọ́dọ̀ Kọ́lá Ọláwuyì. Ẹ dákun ẹni mú ni mọ̀lú. Ṣé mọ̀ yí pé yóò fẹ́ sọ pé àkílódé. Ṣùgbọ́n síbẹ̀ kílódé yẹn náà ó dájà alẹ́ láàrin wọn. Ṣùgbọ́n ẹnu ọmọ ò gba ìyá mi ẹ pàdé mọ́. ẹ wá ní ti Tọ́ba Ọ̀pálẹ̀yẹ. Ẹ wo Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ṣé rí tí mò ń gbìyànjú láti sọ yìí pé orogún méjì ò lè fẹ́ràn ara wọn sẹ́yìn. Nǹkan igbá ìyá wa méjèèjì ó lè fi ìyálé wé tìyàwó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan tó bá lọ sùn sọ́dọ̀ ìyàwó lónìí yóò sọ pé bó o ṣe fóun ń lọ ṣe fórogún òun. Tọ́ba Ọ̀pálẹ̀yẹ kò fẹ́ gbà kò sì lè gbà fún Gbénga Adébóyè. Ẹ rí i pé ọmọ mi kan ó lọ ṣe kíní kan tó sọ pé báwa náà ń sọ̀rọ̀. Wálé dàda ọmọ mi Wálé ní ìbáwa náà ń sọ̀rọ̀. Ó lo ohun Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ó lò wọ́n wá ń lò lórí Gbénga Adébóyè. Ẹ rí i pé wọ́n rò pé Tọ́ba ló sọ̀rọ̀ ni. Ó dà ètò àkàmàrà yẹn kí ni tẹ́ ń ṣe ń bẹ̀? Kọ́lá Ọláwuyì ò sí mọ́ láyé. N rò pé mo rí ẹni tó jù mí lọ́nà rírí ayé mọ́. Ṣẹ́gun Àdìsá ńkọ́? Ọmọ mi ni Ibrahim. ọdún ìwà kí ló ń kọ́? Ọmọ mi nìyẹn. Ẹ̀gbọ́n mi ni o lọ́jọ́ orí o. Ọmọ ọ̀dọ̀ àgbà ńkọ́? Ọmọ mi ni ọmọ ọ̀dọ̀ àgbà. Kọ́lá Olóòtú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ìgbésí ayé ẹ̀. Owó ló ní kò ló kọ́ mi. Kò ní ó kọ́ mi sẹ́ẹ̀. Ṣé ó lè pèrè ní Ibrahim Adéṣọlá Arẹ̀mú? Kọ́lá Olóòtú ó lè pèrè ní Ibrahim Adéṣọlá Arẹ̀mú. Yóò pèrè ní Kọ́lá Olóòtú ni ọ̀gá mọ̀gá. Ọ̀gá mọ́ra ẹ̀. Ṣọ́gá ò ní mọ́ra ẹ̀ ni. Ìjọ tó ológbò délé ayé Kọ́lá já délé ayé. Èmi lè wà lẹ́kọ̀ọ́ kóun wà ń bàdàn. Fatafata ìní sọ̀rọ̀ nípa ọjọ́ orí àti ipò torí olóyè Ìbàdàn ni. Ṣùgbọ́n ní ti ìrírí ayé. Ọlọ́run ọba mi ò tìjàkadì kọ́ àjùra wa lọ. Nígbà tí ìṣòro dé rédíò Lagos Gbénga Adébóyè ìbà rẹ ó mọ̀ọ́mọ̀ lémi kúrò rédíò Lagos. Kí lẹ ṣe? Wọ́n ń fi mí pawó lórí ètò mi. Wọ́n á kàn kó advert wá torí pé ètò tó dùn ní AMN FM. Wọ́n wá kó gbogbo advert wá rẹpẹtẹ. Èmi wá sọ pé wọ́n ń fi mí pawó ni èmi náà fẹ́ lówó lọ́wọ́. Mo wá sọ fún iléeṣẹ́ pé iléeṣẹ́ rédíò Lagos pé mo fẹ́ ní èmi náà fẹ́ ra airtime. Ẹ jẹ́ ra airtime mi. Àṣé ó ń bí iléeṣẹ́ nú wípé ìwọ tá a tọ́ tó dì báyìí àwọn ò á ní fún wọn á lé mi. Gbénga Adébóyè á mú mi lọ sí Star FM. Òun náà ló lé mi kú ń bẹ̀. Òun ló lé mi kú o. Kí ló dé? Ẹni tó ní Star FM Muritala Gbadéyanká kò fẹ́ fàájì rárá. Ó jẹ́ nìkan tí ò fẹ́ràn ọtí. Gbénga Adébóyè lọ́jọ́ ọ́fíìsì rẹ̀ mo ti kúrò láti máa lọ sí rédíò àsombo wá bá mi. Ó wá mọ̀ọ́mọ̀ gbé ọtí tí mo ṣe ní léṣe ó gbé lọ́wọ́. Ó wá mú báírò kan lọ́wọ́. Mo wọnú rédíò ló bá yọ bọ̀dá mi kí lẹ wá ṣe? Ó ń bọ́ lálejò ni. Ó wá mú báírò ó fi lu ìdí ọtí. Àrẹ̀mú òun ló ń sọ mi pé ìbéèrè tí ń béèrè lọ́wọ́ òun rèé. Ó ní kí n béèrè ìbéèrè kan pé gbogbo rédíò ni òun wà kí ló tó wọ̀ wá sí Star FM lọ́dọ̀ Gbadéyanká. Èmi náà mo fàìmọ̀ àfàìmọ̀ la fi wálé ayé. Tá a bá mọ̀ pé ilé ayé ó kan ni àníwá. N bá béèrè lọ́wọ́ bọ̀dá mi pé bọ̀dá mi ẹ wà ní BCOS ẹ wà ní rédíò Lagos ẹ wà ní GBC kí ló dé tẹ́ gbé ètò yín wá bì? Pé kí ni ẹ̀gbọ́n mi ó fún mi? Àrẹ̀mú orí béèrè ń béèrè. Gbadéyanká tó ní rédíò yìí ó fẹ́ràn ìyàwó rẹ̀ gan-an. Èyí sì bá wí. Ó ní òun lè mọ bẹ́tò lọ kínú ìyàwó má dùn sí
tí ìyàwó bá ṣe báyìí fún tó fọ́ pa ní ọgọ́rùn ó ní ó sọ pé máa yẹn mi torí pé ó ní jabẹ́yó ẹni gbadéyàn ká jabẹ́yó ṣẹ́rí hàn sọ́jà tí wọ́n ti láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n lé mi àti Gbẹ́ngà Adébóyè débi wípé ṣẹ́rí ẹ̀yìn ìbọ̀dádẹ̀ ní ọ̀wọ̀ lára àwa ọlọ́njẹ́ ní àyíká ń dúpẹ́ jabẹ́yó ló pe ẹni tó ní iléeṣẹ́ tó ní ìyàwó rẹ̀ ló ń dàrẹ́kìtì in tó lé mi kú òní wọ́n wá lé yín wọn ò ní lé mi bó o jabẹ́yó wọ́n tún wá gbé mi lọ sí ọ̀dọ̀ yín ní OGBC ń gbà wọn ìní ẹwọ ẹni tí wọ́n ti ń fi AM and FM tó ń líǹkì papọ̀ ó wá di ẹni tí ó ń lọ mánéjì AM lọ́dọ̀ yín ní OGBC ń ló sọ èmi àti Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà di nǹkan kan náà jura wa lọ wàhálà kì í ṣe tìjàkadì àwájọ mánéjì ń bẹ à mánéjì ó ń ta sí mi mo ń ta sí ohun jóhun Kasinati ohun ó ju ohun Ọ̀yọ́ ẹ mọ́ fi wẹ́gbà. Mákindé náà ń sọ ìrírí ayé. ọmọ mi ni Fásunlé náà ìrírí ayé Fásunlé Mákindé wàláì tàláì bìláì làdí àbúrò mi ni ó dẹ̀ jẹ́ ẹni tó gbà fún mi púpọ̀ torí pé ìgbà tí ó bẹ̀rẹ̀ ìrírí ayé inú mi dùn ayọ̀ mi kún pé a tún ní ẹnìkan tí ó máa sọ ìrírí ayé òun náà ọmọ ìyájú a pé ilé pẹ́ ní ẹ̀gbọ́n láyéláyé ọjọ́ orí sì jìnnà síra wọn ìní fi yẹ̀yẹ́ rẹ̀ tí ń fi sọ fún yí pé ìwọ náà wàá bá mi nù ìrírí ayé ni ẹ̀fẹ̀ ló ń ṣe tẹ́lẹ̀ bíi tiyín léyìí tó túmọ̀ sí pé ọmọ mi ní inú ìrírí ayé. n tẹ́ ń sọ fún wa ń sìn ní gbogbo àwọn tó wà káàkiri àgbáyé lẹ́yìn tí Kọ́lọ́láwì ti kú ká sọ ìrírí ayé ọ̀gá lẹ sì jẹ́ fún gbogbo. sórí ẹ pé kí ẹnìkan kan náà ẹni tó ń sọ ìrírí ayé kó challenge mi tó bá fọ́ tamiláyà fúnra ẹ̀ ní òṣùbù. bàbá lẹ jẹ́ fún gbogbo wọn o. Akamara now ẹ bẹ̀rẹ̀ ìrírí ayé 1993 ìrírí ayé lẹ̀ ń sọ ẹ tún máa ń ṣe wáàsí ẹ bá islamic sọdọ̀ọ̀dọ̀ yín ẹ tún máa bá mi rọrùn. ọ̀rọ̀ lálóbìnrin òun sórí ìrántí bá mi ibi tó bọ́rọ̀ dé yìí bá mi Rájí Àdìgún tí ẹni tí ó ṣèrírí ayé ó gbọ́dọ̀ súnmáyé tó bá súnmáyé ó báyé jẹ ó báyé mu ìbáyé jẹun ìní wípé ǹjẹ́ o mórí kí ayé orúkọ mẹ́rin láyé ń jẹ́ ẹ bá bi mí léèrè orúkọ táyé ń jẹ́ amọ́niṣe ní afàìmọ́niṣe gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ó pé ní o ayé ó ta ọ́ láyà wọ́n sọ wípé lánàá rí ọ́ ń bẹ̀ wọn ò sì rí ọ́ ń bẹ̀ o ẹni tí ó ṣèrírí ayé yóò mọ ọ̀fọ̀ pa bíi Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà òun wáyé ó wá débẹ̀ bá mi wá pè mí gbà tí wọ́n pé tí n bá ṣètò lọ́la ń lọ bá wọn babaláwo ọ̀fọ̀ tí ń pè lónìí wọ́n á ti kọ́ fún mi ìwà ní pé ọ̀fọ̀ dáadáa bá mi wá pè mí yọpọ̀ Àrẹ̀mú sára rẹ̀ òyà ni ṣé nǹkan ń kéwù ní ìfowókọ́ in tí ìwọ fẹ́ kà tó fẹ́ káyé máa gbọ́ àwọn eré ọmọ yẹ kó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹ dò yẹ ní yẹyẹlé tó ń tolúwo tó fẹ́ ń tolùgbọ̀nà wọ́n ní ó wà nù kéwù tí mo fowó kọ́ ìwọ náà máa bẹ̀rẹ̀ bismillahir rahman kunna ya naru kunni bardan wa salaman ala Ibrahim wa aradu bi kaidan fàjánù wọn ó ní ẹ̀rú ọmọ bá àwọn awo ní tí mo fowó kọ́ ni kí wọ́n máa lò ní tí wọ́n kọ́ yẹn ibi wọ́n ti mú ọnu léyìí tó túmọ̀ sí pé bá mi ń sọ fún mi pé ní tí òun fowó kọ́ ni kó máa lò tí ẹ̀rú ọmọ bá àwọn awo náà tamiláyà ń tọ́ láyà ni torí pé kódà kí n ka iná àtọ́ iná kàlẹ́ káwọn tó dára fasọ́lẹ̀ lè rọ́bì kan wà ní àárín nínú ṣàní àká ẹ̀rú ó bá wo torí pé wọn ò lè ti bẹ̀ mú mi àfi tí n bá ti bẹ̀ mú wọn léyìí tó túmọ̀ sí pé mo bá ayé jẹ mo bá ayé mu ìdẹ̀gùfẹ̀ rí dé pé màá bì ṣé kí n mú àpẹẹrẹ kan wá nígbà tí ìṣòro dé bá ọ̀tá mi lórí Rainbow FM hello Akamara ìyá kan ló ń pè mí hello Akamara ṣákàmùrà ni mo ní bẹ́ẹ̀ ni mami ọmọ wa bí wọ́n ṣe ń ba tọ̀tá ẹ̀ jẹ́ lórí rédíò kan là ń gbọ́ ṣùgbọ́n kinní kan bẹ tí ń sọ fún ọ Àrẹ̀mú mo ní má wọ́n ní ṣe ọmọ orúkọ tí oríkì tó máa fi ń kí i fọ̀ mo ní mọ́ mi mọ́
màmá mi ní o mi ì mọ̀ rí o ṣùgbọ́n ìyá mi ni ó ní o ti gbọ́ ṣé o mọ oríkì náà fi ń kí fọ̀ mo ní màmá mi ì mọ̀ wọ́n ló mọ̀ ò fẹ́ sọ ni ọ̀dà o gbọ́ o lè fọ̀ rí mo ní màmá mi mo gbọ́ rí ọ̀dà náà èwo ni wọ́n fi ń kí ọ̀tà mo ní màmá mi ì mọ̀ àrẹ̀mú o gbọ́ àjẹ́ ọ̀tà rí mo ní màmá mi mò ń gbọ́ ní ìmọ̀ wọn láwọn làwọn dúró yìí àwọn làwọn jókòó yìí ó ní rédíò kan yóò wù lẹ́yìn kùlé mi ṣé wọ́n bá tọ̀tá ẹ̀ jẹ́ ní rainbow ni rédíò kan máa wù lẹ́yìn kùlé ọ́fíìsì mi tí n bá gbé mọ́tò lọ sí rédíò ó ní ìwọ ló kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí gbogbo nǹkan gbóná jìnnìjìnnì èmi ò rírú ọlọ́run rí o wàláì mo rírú èèyàn rí ńṣe ni rédíò yẹn hù ńṣe ni ọ̀gá abẹ ní kí wọ́n lọ wá kámẹ́rà wá èmi mo kọ́ sọ̀rọ̀ lórí Tungba FM and I thank God even lónìí kò sí ètò tó borí ètò mi lẹ́kọ̀ọ́ sẹ́yìn ẹ di ara yín mú lẹ́gbàá ìyẹn tá sẹ́gbàá mọ́ o ẹ dáná kí ló dé tí mo ìyìn sọ pé mo mọ ọ̀tà àjẹ́ ọ̀tà àwọn ló pè mí o léyìí tó túmọ̀ sí pé wọ́n mọ̀ mí ni èmi ò mọ̀ wọ́n ṣòro ó mọ̀ àjẹ́ tó bá kà ó jẹ́ èèwọ̀ ni o gbogbo iṣẹ́ tọ́lọ́run bá mi bá bẹ ni ìmọ̀ ọ̀rọ̀ fún ni àwọn náà tí wọ́n ya lágídí tí wọ́n ya kíní sínú ilé ayé ọlọ́run ọba mi ó mọ̀ọ́mọ̀ ránrú wa ni láti jẹ́ pé ká máa sọ̀rọ̀ wọn pé tá a bá sọ̀rọ̀ wọn ọ̀kan méjì ayé ìṣàdédé ká o ìbá wọn o wàhálà ìbá wọn o èyí tó bá kànú wọn ó jẹ májèlé ni. ṣe now Akamara iṣẹ́ àtìmọ̀yìn gẹ́gẹ́ bí iṣẹ́ ìrírí ayé tẹ́ máa ń ṣe yẹn àwọn kan sọ ńgbà kan pé ọ̀pọ̀ ìrírí ayé ló jẹ́ pé èyí tí wọ́n máa ń rorí kọ tó máa ń rorí sọ torí lọ́jọ́ kan Gbénga Adébóyè ṣètò kan nígbà tó wá ṣe tán wọ́n á ní gbogbo táwọn sọ yẹn àwọn ń ṣeré ni. ọ̀rọ̀ tó sọ ó fi bá Kọ́lá Ọláwuyì ìjà ni ète ni irọ́ dẹ̀ ni ṣé ó mọ̀ọ́mọ̀ fi bàjá ni lórí tani lórí Ayéfẹ́lẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ni Kọ́lá ni Gbénga Adébóyè ló gbìjà tó fi fẹ́ sọ ìrírí ayé di yẹpẹrẹ ìrírí ayé ò rí bẹ́ẹ̀ o ọ̀dà náà bó o láṣẹ ṣètò tá à ní mú ohùn ẹni tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí á mú wá gbogbo ètò tí ẹ bá gbọ́ lórí rédíò tó bá jẹ́ ètò rírí ayé tí ò bá ti ní pé ẹ gbóhùn rẹ̀ kì í ṣètò ètò mọ̀mọ́ ń gbóná jura wọn lọ. Fásùnní Mákindé ọmọ mi ni ẹ pé mo tún padà sórí ẹ̀ èmi máa ń sọ fún màá pé ètò tó bá mú wá tó ní mú ohùn àwọn ẹni tí ọ̀rọ̀ kàn sí dákun wọ́n yẹ ara ẹ̀. Àdá kan a máa fi ń roko ní skul nígbà tá a wà ní kékeré ojú méjì ni ó ní wọn ò pọ́nlé wọ́n gbọ́ inú kó o bọ́lọ̀ ń dúró àbí kó o bẹ́sù dúró ni tó bá bọ́lọ̀ ń dúró tán ráúráú ọlọ́run parẹ́ mọ́ ẹ lára o ò ní rántí èṣù mọ́ ọkọ̀ bẹ́sù dúró àwọn mọ̀rúfọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà àwọn ń bọ nǹkan o wọn ò fi bò èmi ò fọlọ́ ń bò àwọn ò fi èṣù bò àwọn ìyá ò tó ń dárúkọ yẹn àwọn tó súnmọ́ nù. tó bá jẹ́ kó ń sọ lórèfé ńkọ́. kò sí ọ lórèfé eréfé ayé ò gba eréfé rárá Ọlọ́run lẹ́yìn bá dúró. mọ ń yàtọ̀ wà kálẹ̀ alọ́láhi. bàbá mi Akamara iṣẹ́ ewì yẹn ẹ ti wá filẹ̀ ń sìn. ẹni tí ó gbà mí fún ewì pé wọ́n á kéwì fún nísìn especially wọn pé I'm still on the ground yìí pé kí n ṣe MC ṣùgbọ́n pé ó kéwì fún mi ó sanwó ewì lọ́tọ̀ ní o kásánátì ó sanwó ewì lọ́tọ̀ yìí lè fẹ́ wì í lẹ̀. Àtótó bàbá rere kẹyẹkẹyẹ ó má fa ọmọ ẹyẹ àjẹfẹ́ ké torí pé ẹyẹ kan ò ní ké láyé kó borí àwọn ìyá mi àwọn làbọwọ́ win ni abẹsẹ̀ win ni abìnrin àṣà lẹ́sẹ̀ méjèèjì. ọmọ àdàgbà nìkan dẹ̀ ló mọ̀ wọ́n ẹyẹ àṣà ẹnìṣó òun ló mọ̀ wọ́n. tó bá jẹ́ òun náà kàn fẹnu pé wọ́n kọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ irọ́ ọmọ tó ṣẹlẹ̀ dárúkọ ọ̀gá yìí lọ. ṣé orígun mẹ́rin tí ayé ní. bẹ́ẹ̀ni ẹyẹ àṣà
ẹnì ìṣó ẹ forí kò ní bàjẹ́ mọ́ oríkì ẹnì ìṣó oríkì yẹn. tó ń tolúwo tó fẹ́ ń tolúgbọ̀nà ọmọ ìdàgbà nìkan ló mọ̀ ọ̀rọ̀ tí baálé bá sọ sílẹ̀ adègún gbogbo tí n bá sọ pátápátá kárà ó rò mọ́ ọlọ́run aláwa gba ní wàhálà aláwa gbà ó mí ti yé mi mo sẹ́ fọlọ́run búra àti tolúwa tó lùgbọ́nà bẹ́ẹ̀ olùgbọ̀nà àti olúwo máa gbọ́ mo ń gbọ́ inú ọlọ́run lọ́lọ́run wà ó ti yé mi. máa gbọ́ tó ń tolúwo tó fẹ́ ń tolùgbọ̀nà ẹnu mọ̀rúfù mo ti kọ́ mo ṣé béèrè mi wà. àtọ́jà ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á kó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́ bá ti yá ó ti yá. a gbọ́ pé ńgbà ẹ̀yin àti Gbénga Adébóyè àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin yín kódà ńgbà tí Gbénga Adébóyè bá ń ṣètò ńgbà kan máa ń dárúkọ ẹni bíbá kámẹ́rà mọ́mú lọ́bì kan kémú kan àwọn èèyàn máa ń rò pé rọ. máa gbọ́ wọn ṣé orí ibi tó déhùn á wọ ọbẹ̀ á kó ń bẹ̀ ni Gbénga Adébóyè ọ̀pọ̀lọpọ̀ rò pọ̀ ọmọ ìyá mi ni ṣé kí n fún yín ní instance kan tí Gbénga Adébóyè tó ṣe tó wú mi lórí jù láyé mi ọ̀dà méjì ni ọ̀rẹ́ ẹ̀ kan ń tapó sí nípẹ̀rù àwọn méjèèjì wọ́n ti wà lọ́rùn báyìí ìyẹn lóògùn gan kò síbi tí Gbénga Adébóyè tó bá rí oògùn pé wọ́n ń ròyìn oògùn níbì kan yóò débẹ̀ o kò sí nǹkan tí òfin ní wá oògùn láti rí ó wá oògùn wá sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan ní Ṣàgámù oògùn ọbọ̀n kí ló ń ṣe tó ń wó oògùn ọbọ̀n ẹ dákun torí Ọlọ́run wọ́n wá fún ní ọṣẹ wọ́n ní kàǹkàn méje ni ó fi wẹ̀ Ibrahim Adéṣọlá Arẹ̀mú gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ ọmọ ìyá ni wọ́n ń pè wá o kò sẹ́ni tí ò mọ Ibrahim Adéṣọlá Arẹ̀mú ká má fọ̀rọ̀ àwa lọ sí ọ̀nà Ìṣàrà odò kan bẹ́ẹ̀ bọ̀dá mi ní Arẹ̀mú mẹ́ta tó wà nílẹ̀ lówó ẹ o mo ní bọ̀dá mi mélòó tiẹ̀ ó ní méje tí wàá ti pé méje èmi ò lè wẹ́ o ó mọ̀ kó mẹ́rin yẹn fún mi Gbénga Adébóyè yóò sọ fún ọ yìí pé òní níláárí ráúlé sẹ́yìn ibi tó bá ṣẹ́ dé kò sí olú ẹ̀ láyé tó lè bá ṣẹ́ dé bẹ́ẹ̀ nú àwa pèdèpèdè o ìwọ ṣé ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ṣòro sọ yìí sọ ó kọrúkọ gbogbo wa ó dà pé MC Movie Ọlọ́run kó bá mi lọ́ra ẹ̀mí àbúrò mi òun ló sọ fún mi pé ìwọ òun jẹrun òun fà pátipátì òun jẹrun òun fà pátipátì nọ́mbà 4 orí orúkọ rẹ wà nú àwọn tí ò ní jéèyàn òde òṣè burúkú ṣe rere. ṣé ìwà rí ìwé orúkọ yìí. ọmọ tó ṣẹlẹ̀ mo rí irọ́ o. MC Movie ọmọ ìpá àǹjẹ̀nú ọmọ ni mi fi yín o àǹjẹ̀nú ọmọ ni MC Movie ṣé MC Movie ṣé kò yẹ̀yẹ́ èyí tó dá rédíò lẹ̀ káàkiri gbogbo àgbáláyé ó yẹ̀yẹ́ náà Ayínká Ayéfẹ́lẹ́ ó yẹ̀yẹ́ náà tó sọ fún mi pé nígbà tó ń bẹ̀rẹ̀ kíní kan mọ MC Movie ni wàláì wèrè pèrèpèdè ṣe wèrè olórin wà wèrè pèrèpèdè ní ṣó gbádùn ni wàláì kò gbádùn ó ní ẹ̀ńjẹ̀rẹ̀ ń fà pàtìpàtì ẹ̀ńjẹ̀rẹ̀ ń fà pàtìpàtì mo lé èmi mo wá wọra mi ó nàbà fọ́ọ̀lẹ́ wà ìrú Ọlọ́run rí ẹ wá dé ẹ fẹ́ lọ wọ ẹṣẹ ọṣẹun mo wá kọ̀ sí lọ́wọ́ mo kọ ọṣẹ mẹ́ta ó mẹ́rin ó ní òun ò wẹ̀ méje èmi ò wẹ̀ mẹ́rin mo ní kílódé tó òun ò wẹ̀ méje tí ń wẹ̀ mẹ́rin lẹ́yìn rẹ̀. ẹ lè wá ṣe lọ́jọ́ yẹn lódò. mo kó ọṣẹ mẹ́rẹ̀ẹ̀rin mo lọ da kànrìnkàn sódò ni ó wẹ̀ méje tiẹ̀ èyí tó ṣe tó tí mo tún lè sọ̀rọ̀ rẹ̀ èmi àti Gbénga Adébóyè of blessed memory ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ni Ọlọ́run ẹ̀sà ògbìn ará ògbójò èmi ò ríru Ọlọ́run rí ìmú tó mú mi ìmú wípé mo lẹ́bùn ni o lọ́jọ́ kan ó wá pè wá ó pe bàbá sì wà láyé ńsìn bàbá Àgbákò Ṣazolúmọ wọ́n pe ẹ̀lọ́lá ìdíjẹ wọ́n pe Fàlíwèrè pè wọ́n
kí ló kọ ẹ̀ àwa kóra wa sínú mọ́tò àrírú ẹ̀rí mo kàn rí pé bọ̀dá mi ra gbogbo ẹrù lẹ̀ rẹpẹtẹ aṣọ provisions bàtà ó ra gbogbo ẹlẹ́ rẹpẹtẹ ó wá pín sọ́nà mẹ́ta ó là à ń tẹ̀ ló ń lọ sí ọdẹ òun ẹ rí pé àwọn alágídí inú tíátà ló kó lọ́wọ́ òun èmi náà tó wò yí pé mò ń sì rí ayé ó mẹ́mi náà lọ́wọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kí ni ó jẹ́rìí sí Aláròyé Ìjẹ̀ṣà mánéjà rẹ̀ àwa kóra wa ó di ọdẹ òun àwa dọ́dọ̀ bàbá nígbà tá a mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ò yé wa ni ó wá pín ẹrù yẹn sọ́nà mẹ́ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí òun ó dì í òun àti bàbá yẹn wọ́n á jọ jókòó bá mi ohun yẹn ó yàtọ̀ sí ohun táwa lè gbọ́ Gbénga Adébóyè èèyàn kan o àǹjọ̀nú ni o ọ̀rọ̀ tó ń gbà béèrè lọ́wọ́ bá rẹ̀ pé ṣé bá mi sí lóòótọ́ ni kò yá wa Àrẹ̀mú mo ní bọ̀dá mi lọ gbé ẹrù méjì wá nú ẹrù táwọn tó ń kó sẹ́yìn boot ó gbé kan fún ìyá ẹ̀ ó gbé kan fún olóúnjẹ ọmọ nu àpò kù kan nú mọ́tò olórí gbọ̀ngàn àwa dé gbọ̀ngàn àbúrò bàbá ẹ̀ tó jẹ́ ọmọ ìyá ọmọ bá ìlànà ọba bí bàbá yẹn ṣe ń kí ògbò yín rárá ìyẹsẹ̀ ní kankan gbàgbé ẹ̀ ó ń sọ sínú kí ló lè ṣẹlẹ̀ pé kí ló ṣẹlẹ̀ àṣé bàbá Gbénga Adébóyè àti bàbá àbúrò rẹ̀ yẹn wọ́n jà ó fọ́ bàbá ẹ̀ létí ló ní ká wá gbìjà òun ó ní dad mi ó dẹ̀ surprise mi pé ẹ lè ṣe báyìí fún dad yín fún ẹ̀gbọ́n yín o ní pé mo gbọ́ pé ti ẹ̀ gbá wọn létí ìyẹn ní èṣù bá mi ẹ mọ̀ gbá wọn létí tẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan náà mọ̀ ní kán tó yọ sí àkán tó ó dìgbàjú fún ni ó dìgbàjú fún àbúrò bàbá yìí ó ní Àrẹ̀mú lọ gbé ẹrù kan tó wà lẹ́yìn mọ́tò ń wá oúnjẹ ọmọ nu bóun yẹn jẹ́ bóun yẹn mọ̀ jẹ́ ẹ rí i pé kì í ṣe èèyàn Gbénga Adébóyè ṣe èèyàn àlùjànnú tó ń mí inú èèyàn ni Ọlọ́run kan dá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ méjì ẹlẹ́sẹ̀ méjì olórí kan tá a fẹ́ Gbénga Adébóyè ní òun gbọ́ pé ẹ̀gbọ́n yẹn mo níta lẹ̀gbọ́n mi yẹn ó ní Kọ́lá Ọláwuyì ó rán ẹ pé kó o gba insert kan wá kó o lọ bọ́n cover story kan ń Ṣàgámù nílùú tí wọ́n bí ẹ sí Àrẹ̀mú ọmọ àlè ni ọ́ bámi ìsọmọ àlè ọ̀gá mi ni tá lọ̀gá ṣé bí ìrìnkèrindò ló ń ṣe àti ìrìnkèrindò àti ìrìnkèrindlẹ̀ ọmọ àkàmàrà gbogbo onísọ́ní orí rédíò lọ́la mọ́dẹ̀ lọ bá cover story yẹn o mo ní mo ti gbọ́ bọ̀dá mi ó wá di ọjọ́ kejì lórí rédíò mo ní ẹ lè jọ́gá wa àti ìrìnkèrindò àti ìrìnkèrindlẹ̀ gbogbo yín ilé ayé ni o àkàmàrà níjáyé o gbogbo yín pápátá ilé ayé lè bá kàmàrà o. nígbà tí Kọ́lá Ọláwuyì tí ó dórí atẹ́gùn onítò lálẹ́ yìí ẹ̀ẹ́dáṣẹ́ jẹ́ wọ́n rán yín sí wa ni ẹ wá wò ó ẹni rán yín sí mi ó mọ̀ wípé èmi pẹ̀lú òun la lè figagbága kì í ṣe irú yín o nígbà tó yá ó ní tó orógùn níyìn wọ́n ní ká ẹ torí bomi gbóná ẹ sì wádìí ẹ wò ó dáná ẹ torí bọ̀ ẹrùkà tán wọ́n tún wá fi ìgbà kọ wọ́n fi gbá gbogbo èyí tẹ́ ẹ̀tún gbé jáde tí ó jẹ́ tiyín láti jẹ ẹ wò látọjọ́ òun ní mo sọ wọ́n pé àwọn Kọ̀líńtì àti Barrister wọ́n jàrí olórin tó bá wo abẹ́ wọn yóò jìyà ni Gbénga Adébóyè Kọ́lá Ọláwuyì ẹni bá fẹ́ gbìjà àwọn méjèèjì àbẹ́fẹ́ gbẹ́jẹ̀ nìkan ni wọn olè ó jẹ bàbá láyà léyìí tó túmọ̀ pé Kọ́lá Ọláwuyì bàbá tèmi ni o. Akamara iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti mọ̀ yín sí láti ọdún tó ti pẹ́ ẹ wá ní nǹkan míì tẹ́ ń ṣe yàtọ̀ sí. I must confess to you mi ni and ohun mi kí n ní o ṣùgbọ́n yet mi ni establishment Ọlọ́run lónìí tí mo establish fún yín ṣùgbọ́n ayé fẹ́ràn mi débi pé mọ́tò tí mò ń lò lónìí ML 500 wọ́n bùn mí ni ẹ jẹ́ kí n appreciate lọ́wọ́ àṣebè ní ìbèṣe ní kò dùn
ó kàn wò mí jọ́ kan sọ pé ló àkàmàrà ẹ̀yin lẹ sọ pé ń gun ọ̀kadà á gbọ́ lórí ètò yín humility ló jẹ́ ń sọ à ń lọ ibì kan ṣé epo wà ní ọ̀kadà wa ó wá béèrè lọ́wọ́ mánéjà yìí pé ṣé àkàmàrà ló ń sọ̀rọ̀ iṣẹ́ àbẹ́lòmíì àkàmàrà sì ń gun ọ̀kadà ni whereas ọlọ́run kàn ní kí n sọ bẹ́ẹ̀ ni bó ṣe pè bí mánéjà ṣe pè á lọ́jọ́ kejì pé àṣebè fẹ́ rí wa ML 500 mọ́tò 13 million wọ́n bùn mí ní o èyí tí wàhálà yìí ní nǹkan kan o èyí ní nǹkan kan o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ní any other business than broadcasting láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ up to date. pẹ̀lú bàbá iṣẹ́ rédíò ńgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò ń sìn kí lẹ rí sáàrin yẹn. ìgbà yẹn kò sí studio recording studio téèpù tẹ́gbẹ́lẹ̀ báyìí ẹ tẹ recording and play ilé ìwé kíníkan wàláhì tàlá ní ẹ wo ìgbà òkùnkùn ó ti dì mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó dé yẹn ń sìn wá bá gbọ́ ẹ̀jẹ̀ because torí pé wọn ò screen àwọn èèyàn mọ́ láti gorí atẹ́gùn tó bá ti lówó rẹ̀ ń sìn òun kó lẹ̀ ní ìgbà yẹn èmi náà wà pẹ̀lú lábẹ́kúta ńgbà yẹn àmọ́ wá advert káàkiri ni àmọ́ wá advert àgàgà tó kàn fẹ́ ṣe ìpàtẹ́ ìṣègùn ọ̀dájú tó wá bá yẹn kò jẹ́ kí broadcasting kó níyì mọ́ kò jẹ́ kó níyì mọ́ rárá ọ̀làjú tó bá broadcasting kò jẹ́ kó níyì mọ́ ó níyì tẹ́lẹ̀ gan-an. rédíò pọ̀ ńgbà kan irú àbúrò mi tí mo sọ pé ó dá rédíò káàkiri gbogbo ṣé bí ọmọọṣẹ́ Kọ́lá Ọláwuyì ni tí èmi ẹ mu sìgá but wọ́n rán sìgá lójú mi rí. ìyẹn ta nìyẹn. Yínká Ayéfẹ́lẹ́ Kọ́lá Ọláwuyì rán sìgá lójú mi rí lábẹ́kúta léyìí tó túmọ̀ sí pé tálíkà ò ní lè di olówó lọ́la tírú Kọ́lá Ọláwuyì bá wà láyé lónìí ẹ wo ipò tí ó wà lọ́dọ̀ ọmọ rẹ̀ Ọlọ́run ní rárá tírú ẹ bá wà àbá ọ̀làjú bá iṣẹ́ wa yìí kò jẹ́ kó níyì mọ́. ní gbogbo Rẹ́mọ yìí ọdún tó ti pẹ́ Rẹ́mọ náà lẹ tẹ̀dó sí. no Rẹ́mọ kọ́ ni mo tẹ̀dó sí Rẹ́mọ wọn bí mi sí ní Ṣàgámù gbogbo ọmọ mi Ṣàgámù bí wọn sí. fẹ́ gbé Èkó àbí Ìbàdàn. Èkó wíwá tí mo wá sí wá báyìí Èkó mo ti kúrò. ọ̀rẹ́ yìí kan wà ńgbà kan olórí oko dòdò kiri ọlọ́kọ̀ fọ̀rọ̀kẹ́ kọ́lọ́mbà fọ̀rọ̀kẹ́ wọn náà ti pàdé ọ̀ṣẹ́pọ̀. ọ̀rẹ́ mi kọ́ ọmọọṣẹ́ mi ni ọmọọṣẹ́ mi ni then age wise ẹ̀gbọ́n mi ni wọ́n lé mi mo pa Ọlọ́run ọba mọ̀ wọ́n lé mi mo pa dòdò kiri tó yẹ pé agbo Àyùbá ló ti mọ̀ mí ó ti wálé mi oyè tún jí àbí kíní kan mi mọ́ Ọlọ́run kó fọ̀rọ̀kẹ́ ṣe rí wàyí yamsaska Allahu bi durrin fala kashifa lahu illa huwa tí n bá mọ̀ nípa ikú ẹ̀ kí n má jèrè gbogbo ọmọ mi torí pé ẹni tí mò ń fà ń tẹ̀ǹtẹ̀ ìní ìwà pa wọ́n lè mọ̀ pa tún yí olórí oko dòdò kiri mọ̀ lọ́lọ́ Fásunlé wá ní níjọ́ tó kú ọ̀rẹ́ mi mọ̀ wá o wọ́n ti kó bọn kádà lórí ìta ni ìwà wa ṣùgbọ́n kí n tó dé wọ́n ti gbókù ẹ̀ lọ tí n bá mọ̀ nípa ẹ̀ kí n má jèrè ọmọ bí ṣe rí nù lára àwọn tí ò bá mọ oore Túnjí Oyèdèjì òye ṣe kinní kan wàhálà kò mọ oore kó tó kú tó wà mọ oore ni èmi tí ń gba MC méjì tí ń fún lọ́kàn tí wọ́n dọ̀hùn tí ìjà ó dé tí wọ́n sọ pé àkàmàrà làwọn pè náà kinní kan làwọn pè ṣé ìyẹn ní wàá pa fi Ọlọ́run tó dá mi búra wọ́n bò pa ni wọ́n bò pa wọn ò fẹ́ kí àwọn ọ̀tá rí èmi ilé ẹ̀ sọ̀tá kódà mo gbọ́ pé bó ṣe jẹ́ mùsùlùmí tó ṣọ́ọ̀ṣì ló kù sí wọ́n bò pa débi pé kò sí olóyè tó lè rí ọ̀rọ̀ Ọlọ́run kó fọ̀rọ̀kẹ́ náà Àkàmàrà láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ń sìn ó ti tó bí àwọn ọmọ wo bíi mélòó tẹ́ lè sọ pé ó ti train lọ́ndà yín sà. ìbéèrè ní agbára ìdí àtúmọ̀ ni pé kò sí àwọn ọmọ tó láyà láti ṣèrírí ayé ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Kẹ́hìndé Àlẹ́sìn ọmọ mi ni ó wà ní rédíò kan ní Ìjẹ̀bú Òde tí ní fẹ́ dákọ mo rò pé Àrẹ̀múrájí owó ọkọ̀ dílẹ̀kẹ̀
òun náà ń ṣe rí ayé ní orí rédíò wa ní Tùngbà lónìí. Mo tún rántí ọmọ rẹ̀ kan tó ń ṣe alága àjókòó alága àdúró yẹn òkìkí gbòde ọ̀dọ̀ mi àmọ́ falẹ̀kọ́lẹ̀ Ibrahim náwà ikùn ìlọ̀rọ̀ wà ọlọ́run bá mi tó dẹ̀ rí kùn ó mọ̀ pé wà láìbí láìláàbí ó dáná wọ́n ní ń ṣe kinní kan ń bọ eégún ń bọ kinní kan ń pa kinní lè pa yàtọ̀ sẹ́ran ọdún ló bá tán. ìgbà tó bá jẹ́ gbà tẹ́yìn àti Gbẹ́ngà Adébóyè lọ sódò yẹn kọ́kọ́ ṣe méje fún yẹn máa wẹ̀ náà. ọmọ tó ṣẹlẹ̀ ọlọ́run ọba mi tí ò ní jẹ́ ìwẹ̀ náà. ká ló pé méje nǹkan ká ló pé ní ọlọ́run ò fi níjú. ká ló pé nǹkan. ó gbọ́ Kasinati ká ló pé lọ́jọ́ yẹn. ṣé o rí pé kò pé tó bá jẹ́ pé ọlọ́run rí àníyàn mi pé ìníwé ọṣẹ lódò ìní òfin jẹ́ ó pé. ká ló pé nǹkan. ó dáná kí ló dé tó òun jẹ́ kó pé ṣé mẹ́ta ò sí tí ó fi kún mẹ́rin ni. nọ́mbà kílẹ̀ lórúkọ yín wà. nọ́mbà 4 máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í mọ̀ sọ̀rọ̀ àwàdà. ẹ tún ṣe rẹ́kọ̀dù kẹ. mo ṣe 1990 ní first record mi. 90 kẹ. 1990. bọ̀ 93 lẹ́lẹ̀ dé rédíò. 1990 ni mo ṣe rẹ́kọ̀dù fún ọba Ṣónáriwo ìṣọ̀kan Rẹ́mọ ìṣọ̀kan Rẹ́mọ. ṣé ìwé náà lè ké ń bẹ̀. èwi ni. ṣe rántí díẹ̀ náà. mo lè rántí mọ́ ọjọ́ tí ń gorí. 1990. tún gbọ́ bí àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin yín àti gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ògùn Ọ̀túnba Justus Olúgbénga Daniel. Ọ̀túnba Justus Gbénga Daniel láì jẹ́ òun mo lè mọ́ jẹ́ èèyàn láyé nígbà tí Gbénga Adébóyè tó tàn mí kúrò lórí rédíò Star FM tó gbé mi lọ sí OGBC mo tún wá débẹ̀ wọ́n tún fi ìdí mi janlẹ̀ sí AM èmi àti Mọ̀rúfù ọmọ ọ̀dàgbà ọmọ mi awájọ́ ń fi ìdí gbòdì ó di wípé ọlọ́run ǹjẹ́ ọlọ́run wá ní kí Gbénga Daniel kó fẹ́ ta Ọ̀ṣọ́bà láyà wọ́n wá ń wá atọ́kùn ètò tó gbó láhán tó gbóńtọ́ wọ́n wá ní àwọn fẹ́ ṣe empowerment ní Rẹ́mọ bí wọ́n ṣe wá mi nù mo ti kúrò torí pé mo wá ṣe MC fún ìyẹn Gbénga Daniel ńṣe ni ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n rí i pé ọ̀tá ọ̀gá àwọn tó ń jọ́sọ̀bà ní Àrẹ̀mú lọ ṣe MC fún èmi ò sì mọ òṣèlú mọ́ra ẹ̀ mo wá lọ ṣe MC fún Daniel wọ́n wá gbọ́ ní Ẹ̀gbá OGBC mo wà though on AM kí n dé rédíò ni Bọ́láńlé Karim ló sọ wípé Akamara you not go on air today o mo ní kí ló dé wọ́n ní because wọ́n ní order came from above èmi ò mọ̀ pé Daniel fẹ́ du wo gómìnà mo wá lọ ṣe MC fún empowerment mi pé àṣé ọlọ́run òṣèlú ṣòro ṣe ọlọ́run wá ní kí n ṣe MC ìjọ náà lọ́hùn mo wá dé rédíò ètò mi ò lọ mọ́ bí wọ́n ṣe dá mi dúró nù ẹ wo bí tí mo ti ń bà bọ̀ láti AM FM FM mi kíní kan tí mo jábọ́ sórí AM nìkan wọ́n tún wá lé mi kúrò lórí AM ó di jàn ìdí ká má fọ̀rọ̀ gùn ṣá èmi bá lọ sunkún bá Gbénga Daniel ní Crystal Laurel ní Maryland pé mo ṣe MC fún yín wọ́n mọ̀ dá mi dúró wọ́n ní ta ni look ta ni mo ní Ọ̀ṣọ́bà wọ́n pe rédíò pé mi lè ṣètò wọn ní kámárà ó ti di àdìmẹ́rù nìyẹn anywhere I go then you go with me no problem we are getting there getting there èmi mo wá rí i pé òṣèlú mo lọ ṣe MC fún bí mo ṣe di àdìmẹ́rù Daniel anywhere he went then I followed him èmi ò ń ṣe MC fún ká má fọ̀rọ̀ gùn mo ṣe rẹ́kọ̀dù 4 fún Daniel 4 ògidì ọmọ abàmì ẹ̀dá mi mo lè mọ́ rántí yòókù àṣeyọrí wa mo tún rántí òkú kan bí Daniel bó ṣe wọlé nìyẹn tó wá wọlé Kọ́lá Ọláwì tó ti gba orí FM kan tí ò forogún mo wá di orogún rẹ̀ Gbénga Daniel wá fún mi níwèé pé kí n lọ fún Bọ́láńlé Karim pé kó fún ọ̀gá wọn tó jẹ́ GM Gbénga Daniel tí ì gorí ipò kí n tó máa ṣètò wọn ò tí ì búra fún un ẹ rí i pé incoming ó ju outgoing lọ ó ju outgoing lọ ó wá fún mi ní lẹ́tà kí n máa pín gbogbo àwọn àwọn tó ń fún appointment gbogbo àwọn tó fún ní ipò gbogbo commissioner mo wá ń rí bàbá ńlá owó mo ní ẹni bá fẹnu gbólẹ̀ wà láì yóò rí nǹkan tó dáa jẹ ẹ kàn ṣeun tó wù yín gbà yẹn ọ̀gá yín gbà yẹn GM máa pé
ọmọ ọba kìnnì kan mi mo lè obìnrin ni madam Bánkẹ́ Adémọ́lá ọmọ gómìnà ní o gbogbo àwọn Bọ́láńlé Karim yẹn wọ́n rọ̀ fún mi ní Adémọ́lá tó wá fẹ́ dún á pé wá ń bí èmi ló bá wí yẹn wá madam ẹ jókòó ìdí àtúmọ̀ ni pé mo ní ẹni ní mo sàn yìí gbọ́dọ̀ jẹ́ kíkan bí ọlọ́mọ ṣe ṣe nù awájọ lu ọdún mẹ́jọ ṣé kí n tó wá pa ilé ẹ̀rín kan nígbà tó lọ́wọ́ ó ṣe ẹni tí Daniel fà á lẹ̀ lẹ́yìn ọdún mẹ́jọ rẹ̀ a rí i pé yóò fìdí janlẹ̀ mo wá tètè fi OGBC ilẹ̀ tó jẹ́ ti gọ́fúnọ̀ ṣe pé anybody tó bá jẹ́ gọ́fúnọ̀ ló ní OGBC mo ní GNI mo ní eléyìí ò ní wọlé o mo wá fìwé lẹ̀ pé wá bí i mọ́ torí pé tí kíní bá ti wọlé gómìnà ọ̀rẹ́ Amosu bá ti wọlé wọ́n lù mí jáde ni mo kú ní OGBC nu mo wá kú ní OGBC náà dákun Daniel rẹ̀ kú gbèsè ayé tèmi ẹ pé kí ni ìdí ẹ̀ tí mo ní pé àṣé Ọlọ́run bá mi bless ẹ̀gbẹ́ Rainbow FM tó bá ti ń piná ìjà ni kó o máa ro wípé o lè àdánù ìjà mọ́ òun ló fún mi níwèé kí n lọ sí Rainbow gbogbo èkó ti ṣe connect padà náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí o. Ọlọ́run ṣe. Alhaji Ibrahim Adéṣọlá rẹ̀ mọ́ àkàmàrà là ń bá sọ̀rọ̀ látàrọ̀ ìrírí wọn nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ náà bàbá bá ṣe ń sọ̀rọ̀ yìí náà táwọn èèyàn bá sì fẹ́ ṣe patí ẹ mọ̀ pọ́pọ́ àwọn èèyàn lẹ́ máa ti ṣe MC fún wọn nígbà tí wọ́n ṣe márìjì tán ti bí tán wà káàkiri àgbáyé ẹ sì ń jáde dáadáa. kò ní rẹ àwọn kọ́ran gbà kò lè rẹ gbà ìdí tí òfin lè rẹ gbà ni wípé bí ìgbín bá ń rájò yóò gbé ìkara wọn sẹ́yìn ni ṣé bí ohun mi náà wọ́n ń gbọ́ ìyá mi wàhálà kódà mi tí rìtáyà ká sọ pé máa táyà inú iṣẹ́ wa yìí mọ nǹkan tá à ń jẹ ni fame ni ẹ pé àkàmọ́ra sẹ́msì ẹni gbádùn ìrí ayé ní kọjú lẹ̀ ìrí ayé ni tọkọtìyàwó tí mò ń rí ṣé mi mọ̀ pé ìrí ayé kan pa wọ́n pọ̀ ni ìmú ọ débẹ̀ ètò kan bẹ tí mo gbé tó ó lámìláka jù ó mọ kí wọ́n wáyàn wá sọ́fíìsì ẹ̀ kẹ́ wá jọ sọ̀rọ̀ kí obìnrin wá sọ wípé níwọ̀n àbáyín lọ́la ẹ wà ó wá ń sọ fún mi wípé òun ní àbá ọ́fíìsì mi ẹ̀yin lẹ́ ń bọ̀ wá bá wa ó lé mi èmi lẹ́ máa bá òun ló ń sọ bẹ́ẹ̀ nígbà tó di ọjọ́ kejì despite pé padlock ọ́fíìsì à ń ṣílẹ̀kùn báyìí abá ni ṣé Fásúnlé Mákindé ó bá tiẹ̀ débẹ̀ àbí Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà. wọ́n á jókòó dé yìí. inú ilé láì ṣílẹ̀kùn. báyìí wá ṣe. kí ló dé ọ̀dà náà jẹ́ ká tẹ̀ síwájú ẹkúnlẹ̀ jẹ́ ká gbàdúrà agbàdúrà wọ́n ṣàdúrà nígbà tó yá gbogbo àdíjú ni o. official girl mi tó jẹ́ secretary wa tí ò borí ìjáàbù tó rí lórí rẹ̀ ó ju ti ìyá alásàlátù nọ́sfàtì lọ lẹ́yìn tó túmọ̀ sí pé ó ní kó máa borí nù ó dáná irú ìrírí ayé òun ta láfiwé Kọ́lá Ọláwuyì ní lẹ́yìn tó túmọ̀ pé mo jù wọ́n lọ. kódà gbogbo ẹni tẹ́ bá fẹ́ pe bàbá mi Ibrahim Adéṣọlá rẹ̀ mọ́ àkàmàrà kó tó di pé wọ́n sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wọ́n máa fún wa ní ìrírí ayé kan wọ́n rántí nínú ìtàn ti sọ láàrin ìṣẹ́jú méjì. ìrírí ayé tí mo rántí wípé ọmọ omi obìnrin kan ó gbé àwọn ọmọ ẹ̀ ó kó àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó kó fọ́kọ torí pé gbogbo ìgbà náà máa ń jà ó wá kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin oko èyí tó pọ̀n sẹ́yìn ó fún jàmọ́ wọn lọ bọ́ sí ọ̀sà ọ̀kan wá ń bẹ́nu wọn tó jẹ́ pé orúkọ máa ń ro ní o wínà ni wọ́n ń pè wínà ní orúkọ tí wọ́n sọ wínà ìyá rẹ̀ pọ̀n mẹ́yìn báyìí wọ́n wà ní agbámi ọ̀sà wínà wá ń ṣeré lọ ó jábọ́ lẹ́yìn ìyá ti kú gbogbo àwọn yòókù náà ti kú wínà ó wá lọ dìmọ́gi ilẹ̀ wa mọ́ wọ́n rí wínà yọ ó wá pé ọdún kan tí obìnrin tó ti ṣe ìwà rẹ̀ àwa ní ká lọ
ẹ dákun àwọn ìran ayàtọ̀ síra wa o ìran kan bẹ tí wọ́n ń pè ní Ìgbò ni wọ́n ní agídí bàjẹ́ àwa wá lọ interview winner ní ọdún kan lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ yéè pátá ni mo wọ̀ dé rédíò láti Òṣòdì pátá ẹ mọ àwọ̀tẹ́lẹ̀ torí wọ́n lu Ọlálọ́mí Èjìrè Ọlọ́run kó bá ń fọ̀run kẹ́ ọ ìrí ayé kanu tó ní agbára. bàbá fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí gbogbo ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àkàmàrà pátápátá ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà. 091 60 73 60 54 091 60 73 60 54 Ibrahim Adesola rẹ ṣé o ní WhatsApp number yín. ó ní pẹ̀lú ògùn Ọlọ́run. ẹ fún wa léwu ká máa fi káàdì ẹ. tó Elédùmarè ọba mo dúpẹ́ fún ọ lórí Katsina tí èdèrè àbúrò mi tí mo ti ń tọ́jú bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ mo dúpẹ́ Olúwa ọba ó bá mi wò ó láwòye ó jàre lágbára Elédùmarè ò ní tẹ́wọ́ ná Katsina tí èlèlè Elédùmarè ọba mo dúpẹ́ o ìjì lórí kí wọ́n ní bá kí Elédùmarè ẹlẹ́rù níyìn Olúwa ayé Ọlọ́run ọ̀run ẹ̀rù jẹ̀jẹ̀ Ọlọ́run aṣẹ̀dá ọba gbé mátọ́ka pátápátá parí ọlá ọba adánibọ́ni onímọ̀ ìjìnlẹ̀ alágbàlá àdájọ́ adánipani apanijíni ògbímọ̀yẹ̀hùn atẹ́rẹ̀rẹ̀káyé ọba ọlọ́wọ́ gbọgbọrọ alágbára mẹ́rin ìrí ọba aṣòkú ṣáàyè. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.